èmi ò tí ì ṣetán tí mo fẹ́ kú o kókókó lára ọ̀tá lé ẹni bá ro kúrò mí kó yáa máa gbọ̀nà ọ̀run lọ. olóyè olùṣègùn ọbásanjọ́ sọ̀rọ̀. ààrẹ orílẹ̀‐èdè nígbà kan rí ajagun-fẹ̀yìntì olóyè olùṣègùn àrẹ̀mú òkìkí ọbásanjọ́ òun ló ti sọ̀rọ̀ síta o láyàjọ́ ọdún kọkàndínláàádọ́rùn-ún 89 years eléyìí tó pé lókè pẹ́ o. nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún ó ní àwọn kan ó ní wọ́n lọ kọ ìwé kan láìpẹ́ yìí tí wọ́n sì sọ pé òun ti sọ àsọtẹ́lẹ̀ pé òun ò ní pẹ́ kú. ó ní irọ́ lásán ni ìwé ọ̀hún o àti pé ìròyìn òfegè ni. ó láwọn tí wọ́n kọrú ìwé ọ̀hún ó ní ọlọ́run ni ó nà wọ́n lẹ́gba. ó nítorí ọlọ́run ti ṣàdéhùn pé ẹ̀mí gígùn àtàláfíà sì ń bẹ fóun olóhùn ó pẹ́ kánrin kése sí ni. ààrẹ ọbásanjọ́ ó ní tá a bá ní ká wò ó dáadáa ó lé àlàáfíà tó pé ìlera ń bẹ fóun ó ní òun ó sì pẹ́ sí láyé. ó lè ṣe ráwọn tó ń kóra wọn jọ tàbí tó ń kọ̀wé tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ pé olùṣègùn ọbásanjọ́ ti fẹ́ kú. ó láwọn gan-an ó ní wọ́n yá a mọ́ nìṣó lọ́rùn o torí òun ò tí ì ṣetán àdéhùn tó wà láàrin àti ẹlẹ́dàá òun ò ní pé òun ó sì pẹ́ láyé sí i pẹ̀lú àlàáfíà tóun ó sì mọ gbé àwọn nǹkan ribiribi ṣe. ó ní nítorí náà kọ́ gbogbo àwọn tán bá ń gbé ròyìn òfegè káàkiri pé òun ti sọ àsọtẹ́lẹ̀ pé òun ò ní pẹ́ kú. ó ní ẹ jáwọ́ ń bẹ̀ ẹ yéé fàkókò yín ṣòfò ẹni bá ro kúrò mí kó yá a máa lọ sọ́run alákejì. ẹ má gbàgbé láti fìfẹ́ hàn sí wa nípa kẹ́ ẹ fọ́lò péèjì ẹ sọ ìròyìn lábẹ́ àríwísí. bákan náà lẹ lórí ọ̀fẹ́ láti ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lédè òyìnbó ní www.freshfacts.com.ng. ẹ ṣé púpọ̀.